Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry, ìjẹ́ ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìyànjú àti jíjẹ́ ọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́. Lọ́jọ́ tòní, ọ̀rọ̀ ìyànjú tí ń fẹ́ máa sọ̀rọ̀ lé lórí ni bí a ṣe lè máa sọ sorry ní gbogbo ìgbà tí a bá jẹ̀bi ọ̀rọ̀. Tí ẹ bá wo gbólóhùn sorry, mẹ̀rẹ́ rí pé gbólóhùn tó kéré jọjọ ni, àmọ́ tó ṣòro láti sọ àbí láti ṣe fún àwọn ẹ̀dá. Ní gbogbo ìgbà tí a bá wà ní situation pé a jẹ̀bi ọ̀rọ̀, tí a bá ti sọ tiwa, tí ẹnìkejì ti sọ tiẹ̀, tá wá rí pé àwa ni a jẹ̀bi ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká gbìyànjú láti lè máa sọ sorry. Before láti sọ sorry, the first thing ta ní láti ṣe ni ká show remorseful. Kéèyàn regret, kéèyàn kábàámọ̀ pé òun hùwà ẹ̀. Ẹlẹ́ran ara ni wá, dandan ni kí a máa ṣera wa. Show remorseful, kéèyàn wá admit, kéèyàn sọ sorry. Kò sí bí ẹ̀ṣẹ̀ yìí ṣe lè le tó. Ẹni téèyàn bá ṣẹ̀ á ní second thought. Ó dẹ̀ máa rọrùn fún láti lè jẹ́ kó dáríjì wá, torí ó máa rí pé lóòótọ́ á rí àpẹẹrẹ pé a fẹ́ àtúnṣe bá jẹ̀bi ọ̀rọ̀ yẹn, ó máa rí lára wa. Ohun tí èmi rò wípé ó máa ń fa ohun tí àwọn èèyàn kì í fi lè sọ sorry àbí láti lè admit pé a jẹ̀bi ni wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò ń ṣe pé àwọn èèyàn fẹ́ máa sọ̀rọ̀ yìí, àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹni tí a bá sọ sorry fún, ó máa ń rú èèyàn bẹ́ẹ̀ máa ń sábà ríra ẹ̀ pé òun jàre àbí òun lọ̀gá. Èyí ni ohun tí mo rò pé ó máa ń fa restriction àbí tí kò kí ń jẹ́ kó rọrùn fún àwọn èèyàn láti máa ṣe sorry. Fún ẹni tó bá sọ sorry fún, ẹni yìí òun kọ́ ni champion. Ẹni tó jẹ́ champion nínú situation yẹn gangan ni ẹni tó admit. Ẹni tó sọ pé òun sorry ẹ̀ṣẹ̀ tóun ṣẹ̀, ẹni yìí gangan ni ká kí, ẹni yìí gangan ni ká yìn, ẹni yìí gangan ni ká mọ̀ wípé òun ló ń fẹ́ kí situation yẹn kó resolve. So ọ̀rọ̀ ìyànjú mi lélẹ̀ ní gbogbo ìgbà tá bá rẹ́ni tí tó ń sọ sorry fún ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwa náà ká gbìyànjú láti appreciate wọn. Even tó bá tẹ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ tó pọ̀ àbẹ́ ẹ̀ṣẹ̀ tó tóbi tó jẹ́ pé èèyàn ní lè foríjì irú èèyàn bẹ́ẹ̀, for that fact pé tí ẹ sọ sorry, ẹ jẹ́ ká consider irú ẹni bẹ́ẹ̀, àbí ká mọ bí a ṣe lè ṣe tó jẹ́ pé ẹni yẹn ò ní tún regret pé òun admit pé òun sọ sorry lórí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká wo bí a ṣe lè handle situation yìí tó jẹ́ pé ẹni tó wà admit, torí láti admit ohun tó le ni. So tá bá rẹ́ni tó gbìyànjú láti máa admit lórí situation, tí kò yẹ pé ó ń sọ lórí àwọn àbí ó sọ láti lè fi jẹ́ pé ó ṣàfẹ́ jẹ́ kéèyàn kọ́ réyàn ẹnì kejì bí èèyàn burúkú. Tẹ bá rí pé tó ó truly regret, tó truly apologize, ẹ jẹ́ ká wo bí a ṣe lè handle situation yẹn. Tẹ́nìyẹn náà ní fi pé òun ò bá ti máa sọ sorry torí ohun tó ṣòro láti ṣe ni. Èyí lọ̀rọ̀ ìyànjú tí mo ní kí n mú wá fún yín lọ́jọ́ tòní. Gẹ́gẹ́ bí n ṣe máa ń sọ, ẹ follow mi lórí social media handle mi, ìjẹ́ ọmọlúàbí, lórí Facebook, lórí YouTube, TikTok àti Instagram. Ọlọ́run á máa wà pẹ̀lú wa. Ẹ ṣé.